Africa Content TV. Brazil, ṣé náà lè tirẹ̀ kọ́ọ̀sì gbọ́ bóyá ń kó kókè ní kò fẹ́ sọ fún Pasuma Kúnlé Alámì. bóyá ṣiṣẹ́ ipò làbàgàbà àsìkò yà sọ fún wa. abọ́ṣẹ́ gbájú ẹ̀ kì í bọ̀ o. àbí jí ìbọn yìí ní ẹjú wá. àbọ̀mọ́tẹ̀ látọ̀ ọ̀gbọ̀n bá so. sọ́tò kì í ṣe wáyà bá so. ṣé fújì náà ni ó kúlẹ̀ bá a jùlọ. tọmọ ẹbí dọ̀nà rẹ́bù. tó bá jẹ́ bẹ́ẹ̀ alihamdulilayi aláàbò bá a so. ẹ̀yin tó ní yóò lè ṣe bẹ́ẹ̀ máa ń bọ̀. ọba lóore onídàájọ 6 million ọmọ sí. wà á ní ẹja kiri wà á ní ẹja sọ. ìwọ ọmọ mi. ọmọ mi ni ọ. ìwọ náà jọ máa mọ kan. ẹ̀mí àgbì ọmọ mi ni ọ. ọmọ mi láti ẹ̀rẹ́ léyìí o. wọ́n sọ pé bèbí sí lójú. ọmọ mi ni ọ. ọmọ mi ni ọ. má láìkì.